àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Ìwúlò ewé àti egbò. Àní Ọlọ́run dá ewé àti egbò fún wa láti fi ṣe ìwòsàn fúnra wa, láti fi wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wa. Ta ló wá sọ yín pé kò séwé kò ségbò? Ẹ̀ ń tanra yín. Àǹfààní nípa ewé àti egbò ni mo tún kó wá sí orí ìkànnì yìí lọ́jọ́ tìní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yín pé ìtẹ́lọ́rùn ẹ̀yin ará ilé òun ni ohun tó jẹ wá lógún lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tó wá gba àṣírí àwọn àgbà lórí ìkànnì yìí lọ́jọ́ tìní. Mò ń bọ̀ mí tí ì dé. Ohun ìfẹ́ SOMIDA TV ìkànnì ọmọ káàrọ̀-o-jíire. Àní tá a bá ń sọ̀rọ̀ nípa ewé, oríranran ewé ló wà. Bẹ́ẹ̀ sì ni oríṣiríṣi orúkọ ni ìran kọ̀ọ̀kan máa ń fún ewé kọ̀ọ̀kan. Àwọn ọmọ káàrọ̀-o-jíire wọ́n fún ewé kọ̀ọ̀kan ní àwọn orúkọ rẹ̀. Àwọn elédè kejì bóyá Ègùn àbí Ìgbò àbáwọ̀ onífaransé náà, àwọn náà ní orúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń fún ewé kọ̀ọ̀kan. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa nílẹ̀ káàrọ̀-o-jíire, ewé kan lè ní orúkọ bíi 2, 3, 4 tí a máa ń pè. Ìdí rèé tó fi já sí pé tá a bá dárúkọ ewé kan, ẹlòmíì lè sọ pé òun ò mọ̀, tó sì já sí pé ewé tó mọ̀ gangan ni. Lápèjúwe, ẹ̀yin náà wo ewé làpálàpá tá a mú wá sórí ìkànnì yìí lọ́jọ́ kìíní àná. Ẹ wo orúkọ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn Yorùbá máa ń pè. Wọ́n á pè ní ewé làpálàpá, wọ́n á pè ní ewé ìyálóde, bẹ́ẹ̀ ni wọ́n á tún pè ní ewé bòtùjẹ̀. Ọ̀dà náà ṣẹ́yìn tó gbọ́ nípa ewé kan tí wọ́n ń pè ní ewé ìtanápoṣó. Ewé ìtanápoṣó ó ní àkókò tí wọ́n máa ń pè ní ewé ìtanápoṣó. Bẹ́ẹ̀ náà ni ewé yìí kan náà tó máa ń pè ní ewé ìtanápowó. Ẹni tó mọ̀ ní tanápoṣó ó lè má mọ̀ ní tanápowó. Ẹni tó mọ̀ ní tanápowó ó lè má mọ̀ ní tanápoṣó. Ó ní ìgbà téèyàn lè pè ní tanápoṣó, ó ní ìgbà téèyàn lè pè ní tanápowó. Ibẹ̀ kọ́ ni mo fẹ́ lọ lórí ètò. Ewé tí mo mú wá fún yín lórí ètò lọ́jọ́ tìní fún àǹfààní yín, òun ni wọ́n ń pè ní èmí èṣù. Èmí èṣù. Ó dà yín pé orúkọ tí mo pè yẹn ó ti lágbára púpọ̀. Kó má yà yín lẹ́nu, ewé tẹ̀yìn gan mọ̀ ni. Torí pé orúkọ bíi 2, 3 òun léwé yìí ni. Tí n bá pè ń lórúkọ kejì nísìnyí, ẹ̀yin náà ẹ ti mọ̀ yín pé àṣewé tí mo mọ̀ ni. Ewé òun ni wọ́n ń pè ní ewé èmí èṣù. Ewé rẹ́rìn kò mí ni. Ewé rẹ́rìn kò mí ó pọ̀ ní àwọn agbègbè wa. Kódà gan kì í fi bẹ́ẹ̀ náà ga nílẹ̀. Ṣékété báyìí ni mò ń wà nílẹ̀. Ewé rẹ́rìn kò mí ó nígbà téèyàn máa ń pè ní rẹ́rìn kò mí, bẹ́ẹ̀ ni ó tún nígbà téèyàn máa ń pè ní ewé èmí èṣù. Òun ni mo fẹ́ mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèní. Àwọn àǹfààní tó pọ̀ níbẹ̀ lára ewé èmí èṣù yìí, ìyẹn ewé rẹ́rìn kò mí yìí. Ìṣe ni kẹ́ wá tákàdá àti gègé kọ̀wé láti dé sílẹ̀ lọ́jọ́ tèní. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Ẹ wò ó kí n má bàa gbàgbé, orúkọ mi ò tí ì yí padà. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mà, òdú ni mí kì í ṣàìmọ̀ fólókò yín. Àwa náà là ń bẹ lórí ìkànnì ìrírí ayé TV lọ́hùn-ún. Bẹ́ẹ̀ náà ni àwa là ń bẹ lórí ìkànnì yìí. Àwa náà kọ́ Ọlọ́run ọba ni àti àtìlẹ́yìn ẹ̀yin ará ilé tẹ́ ń fìfẹ́ fi bá wa gbọ́ ètò lórí ìkànnì méjèèjì. Ẹ ṣeun ẹ kó fẹ́. Ó ṣeéṣe kẹ́ ẹ mọ ṣeyèméjì wípé bóyá ẹ ti darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ tí darapọ̀ mọ́ wa. Ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí, òun ni kẹ́ ẹ wò. Tó bá tó kù níbẹ̀ ẹ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ tẹ̀ ẹ́ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́, kò ní sí ńbẹ̀ mọ́. Ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni àbí ìbéèrè lẹ fẹ́ bi mí, mo ti ní kẹ́ ẹ mọ́ fi ìbéèrè pa wá o. Àwọn ìbéèrè tó bá lówó lórí náà ní kẹ́ ẹ mọ́ gbé wá fún wa. Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ. Ẹ mọ́ pè wá, ìpè yín á mọ́ dà wá láàmú púpọ̀. Ẹ sọ̀rọ̀ sí wa lórí WhatsApp ni. Ìyẹn lórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Kí ni àwọn àǹfààní tó wà lára ewé rẹ́rìn kò mí, ìyẹn ewé èmí èṣù? Ẹ wá tákàdá àti gègé kọ̀wé. Ilé ẹ̀kọ́ tún yá lọ́jọ́ tèní. Ohun ìfẹ́ SOMIDA TV
àwa làgbà. ewé mi èṣù tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìyẹn ewé rẹ́rìn kò mí yìí mo wà ní àwọn àgbègbè mi bí yìí mi fi bẹ́ẹ̀ náà rè torí gbogbo ẹ̀ ni wọ́n ti dáko sí wọ́n ti roko lọ rẹpẹtẹ bí bẹ́ẹ̀ kọ́ ń bá já wa fún yín lórí ètò àmọ́ ẹ wo àwòrán tẹ́ ń wò lókè yìí ewé mi èṣù òun ní bẹ nínú àwòrán yìí ẹ̀yin tẹ́ ẹ ti dá a mọ̀ ìṣe ni kẹ́ ẹ wá ewé yìí èèyàn lè lo ewé yìí fún ẹ̀bẹ̀ àgbà tá a bá sọ ẹ̀bẹ̀ àgbà tí wọ́n bá sọ yín pé àwọn àgbà ń bínú síyàn tó sì ń wá ìyọ́nú àwọn àgbà tó ń wá ẹ̀bẹ̀ wọn kí wọ́n lè yọ́nú sí ẹ̀ èèyàn lè lo ewé yìí fún ẹ̀bẹ̀ àgbà tí mò ń sọ ń bẹ̀ ó yẹ kó ti yé èèyàn ara lé kì í ṣe pé bóyá ẹni tó fi ọdún jù mí lọ ẹlòmíì lè mọ́ lọ́dún tó ẹ̀ tó sì jẹ́ àgbà àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí kò sọmọdé nínú wa ọ̀jọ̀gbọ́n ni gbogbo wa báwo la lè lo ewé yìí gbà fún ẹ̀bẹ̀ àgbà wọ́n ní á lọ já ewé rẹ́rìn kò mí yìí tá a bá já a gún pẹ̀lú èpo ọ̀bọ̀ a wá fi káfúrà pẹlẹbẹ ẹyọ méje sínú rẹ̀ káfúrà yìí ẹyọ méje ẹ rí i pé ìmọ̀ ń gùn báyìí ni ọmọ ń tó pélébépélébé ìmọ̀ ń gùn báyìí ni tẹ́ ẹ bá ti jára gíràn kúrò lára rẹ̀ ẹyọ méje nínú káfúrà pẹlẹbẹ yìí ẹ gún pọ̀ mọ́ ewé yìí àti èpo ọ̀bọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́gùn papọ̀ lẹ́yìn tẹ́ ẹ bá ti gún wọn papọ̀ tán ẹ wá gún pẹ̀lú ọṣẹ èyí tẹ́ ẹ bá fẹ́ràn ìyẹn ọṣẹ tó bá wù yín láti lò torí ẹlòmíì ọṣẹ dúdú ò bá a lára mu irú ọṣẹ tó bá bá ìràwọ̀ rẹ lára mu òun ló gún àwọn kinní yìí pọ̀ mọ́ tó o bá ti gún pọ̀ mọ́ ó wá sílpàsà ìyẹn bàtà sílpàsà pẹ́lẹ́sẹ́ náà mò ń bọ̀ kí n wò kan níbí yìí kí n fi hàn yín irúfẹ́ bàtà báyìí òun lẹ́wà tẹ́ ẹ bá ti wárúfẹ́ bàtà báyìí níwá èyí tí wọ́n ti lò tuntun lẹ́lọ́ rà lọ́jà tẹ́ ẹ bá ti ra tuntun náà lọ́jà tán ẹ mú ẹyọ kan nínú rẹ̀ ẹ kó ọṣẹ yìí sórí bàtà sílpàsì yìí tẹ́ ẹ bá ti kó sórí rẹ̀ ẹ gbé ọṣẹ yìí pamọ́ fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ kẹta òun lẹ́bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ yìí fi wẹ̀ ní àárọ̀ kùtùkùtù ṣùgbọ́n ẹ máa ṣe àdúrà ẹ̀bẹ̀ àwọn àgbà sórí ọṣẹ yìí kó tó di pé ẹ máa lọ wẹ̀ ẹ́ orí bàtà yìí ní ọṣẹ yìí ó sì wà ibẹ̀ náà lẹ́tì mọ́ bù ú tẹ́ fi mọ́ lọ wẹ̀ iṣẹ́ gidi ni níṣe ni àwọn àgbà wọn mọ̀ yọ́nú sí ẹ̀ níṣe ló rí yọ́nú àwọn àgbà tó sì rí ẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn àgbà ìyàtọ̀ sí ẹ̀bẹ̀ àwọn àgbà wọ́n ní ewé yìí èèyàn tún lè lò ó fún ìmùlẹ̀ ajé èèyàn lè lo ewé yìí fún ìmùlẹ̀ ajé tó ṣe ń pé ìwọ àtajé ẹjọ bára yín mulẹ̀ ajé yóò máa wá ẹ wá kiri báwo lèèyàn lè lò ó gbà fún ìmùlẹ̀ ajé mò ń bọ̀ ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà mò ń padà bọ̀ sórí ètò. Ohun Ìfẹ́ SOMIDA TV ìkànnì ọmọ káàrọ̀-oòjíire. mo padà sórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV àní ewé rẹ́rìn kò mí ewé mi èṣù yìí èèyàn tún lè lò ó fún ìmùlẹ̀ ajé wọ́n ní tí èèyàn bá fẹ́ lò ó fún ìmùlẹ̀ ajé a wá ìkòkò tí wọ́n fi ń jó nǹkan tó jẹ́ tuntun tó o bá wá kòkò yìí wá akọ aláǹgbá kan kó o gbé sísàlẹ̀ kòkò yìí tó o bá gbé akọ aláǹgbá yìí sísàlẹ̀ kòkò yìí kó àwọn ewé míṣù yìí ìyẹn ewé rẹ́rìn kò mí yìí kó o lé akọ aláǹgbá yìí lórí tó o bá kó o lé lórí tán wá òdìndí atare kan kó o gbé lé lórí tó o bá gbé lé lórí jó àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ lẹ́yìn tó o bá jó o tán wọ́n ní kó o lọ̀ ọ́ kó di lẹ́bú tó o bá ti lọ̀ ọ́ wá fi po ọṣẹ èyí tó o bá fẹ́ràn ṣùgbọ́n iṣẹ́ yìí gbogbo ìràwọ̀ kan ló lè lò ó torí àwọn ìràwọ̀ kan wà tó ṣe ń pè nǹkan jíjó kì í ṣiṣẹ́ lára wọn gbogbo ẹ̀ náà la ti ṣàlàyé sẹ́yìn náà la fi ní pé kí ẹ wá wo ìràwọ̀ yín ẹ worúfẹ́ iṣẹ́ tó lè bá yín lára mu torí ń pé tó o bá lọ kó owó iyebíye tó o bá lọ fi ṣe oògùn tó ṣe ń pé oògùn yìí ò bá ìràwọ̀ rẹ lára mu ọmọ ìyá ó fowó jóná ni o tó o bá lọ kó owó iyebíye tí wọ́n bá fi jó ẹ̀tù fún ẹ wípé ó yá lọ fi síngbẹ́rẹ́ àbí ó yá lọ lá àbí ó yá lọ fi fọ́ ẹ̀kọ mu tó sì já sí pé nǹkan jíjó ò bá ìràwọ̀ ẹ lára mu ọmọ ìyá ó fowó jóná ni o ìṣe ni kó o ṣèwádìí irú nǹkan wo ló bá ẹ lára mu ẹlòmíì wà àṣejẹ lọ̀rọ̀ rẹ̀ gbà bẹ́ẹ̀ lẹlòmíì wà ká gún nǹkan pẹ̀lú ọṣẹ funfun òun lọ̀rọ̀ rẹ̀ gbà ṣùgbọ́n tí ò bá ṣèwádìí tó bá lọ gún nǹkan pẹ̀lú ọṣẹ dúdú ó fowó jóná ni o wọ́n ní lẹ́yìn tó o bá ti lọ àwọn nǹkan tó o jó yìí tàn wá fi po ọṣẹ tó o bá fi po ọṣẹ yìí tó o bá fẹ́ mọ fi ọṣẹ yìí wẹ̀ o ò ní fi ọṣẹ yìí wẹ̀ láti ìsàlẹ̀ wọ́n ní orí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ yìí fi wẹ̀
torí àwọn ẹlòmíì ọrùn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwẹ̀ wọn. Àwọn obìnrin míì wọn ò tiẹ̀ ní wẹ orí rárá torí pé wọ́n ti lọ dirun sórí, wọ́n ti dirun olówó iyebíye sórí, wọn ò fẹ́ kó mí kàn án. Ìwọ tó o bá fẹ́ lo ọṣẹ yìí, wọ́n ní orí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ yìí fi wẹ̀. Àbí tó o bá fẹ́ fi ọṣẹ yìí fi wẹ̀ náà ni, wọ́n ní o lè fi ọṣẹ yìí kó mọ fi fọ orí rẹ nìkan. Kò nílò kó o fi wẹ gbogbo ara rẹ, o lè fi ọṣẹ yìí fọ orí rẹ nìkan torí pé orí ẹni ní gbé ni, orí ẹni ní ńlá ni, orí ẹni làbábọ́ká tó fòrìṣà sílẹ̀. Tó o bá gbìyànjú, tó o bá lo ọṣẹ yìí, wọ́n ní wọ àtàjé ẹ ti jọ múlẹ̀ nù, ẹ jọ mọ sùn pẹ̀lú ajé ni, ẹ jọ mọ jí pẹ̀lú ajé ni. Gbogbo ẹ̀yin tí ajé ti fi ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ṣe bùgbé, ajé ò ní kẹ́rù rẹ̀ kúrò lọ́dẹ̀dẹ̀ yín o. Gbogbo àwa náà tá ń retí kí ajé ó fi ọ̀dẹ̀dẹ̀ wá ṣe bùgbé, ajé olókun, ajé ọlọ́sà, ajé ògógó nísọ̀, ajé onísọ̀ bòjì yóò wá fi ọ̀dẹ̀dẹ̀ wá ṣe bùgbé lọ́jọ́ tèní. Ẹ bá ń ṣàmì àdúrà. Ohun Ìfẹ́sọmídà TV, àwa làgbà. Ẹ wò ó, ọ̀nà pọ̀ téèyàn lè lo ewé rẹ́rìn-kòmí, ìyẹn ewé mí èṣù yìí sí. Ṣùgbọ́n àkókò ti lọ lórí ètò. Gbogbo ẹ̀yin náà tẹ́ bá tún fẹ́ mọ àwọn ọ̀nà tẹ́ lè gbà lo ewé rẹ́rìn-kòmí yìí. Orúkọ ewé yìí lásán, ìtumọ̀ kan ni torí pé téèyàn bá ń lò dáadáa, gbogbo èèyàn náà mọ rẹ́rìn kòyàn. Téèyàn bá sì ti ń rẹ́rìn kò ẹ̀ ń kọ́, ó di dandan kó rí àánú gbà látọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ bá tún fẹ́ mọ̀ nípa rẹ̀ àbí ẹ fẹ́ mọ̀ nípa nǹkan míì, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ, ẹ mọ́ pè wá, mo máa ń tẹnu mọ́ ní gbogbo gbà. Ẹ sọ̀rọ̀ sí wa lórí WhatsApp lórí nọ́mbà yìí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ lára àwọn àǹfààní yìí. Ẹ ṣeun púpọ̀. Ohun Ìfẹ́sọmídà TV, àṣà wa, èdè wa. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèmi, mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò, ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ohun Ìfẹ́sọmídà TV, ìkànnì ọmọ káàrọ̀ oòjíire.